jáwé ṣọlá ìmọ̀ tí bákà play lánàá o mọ̀ pé mi ò ní fóònù tí ti browse ní íńtánẹ́ẹ̀tì tèmi ìwọ ni o kí ni bákà play o. A2 ẹ gbà mí ẹ ló Messi ni ní àyètè pé ọ̀rẹ́ mi Sanyẹ̀rì o A2 alo Sanyẹ̀rì ṣé o gbé bákà nínú géèmù rẹ. bákà kẹ bákà tó jẹ pé mo ń ṣe bákà bákà ni. A2 lọ́gbà o. kò sí wọn lànà sáà ni wọn ṣe rí láìlè. bẹ́ẹ̀ ni o wọn ṣe fara ti o àkójá o ṣe ìjọba ẹ̀ lẹ́bọjá ẹ̀ tèmi jẹ́ o òní lọ́jọ́ ìbí búlẹ́sìn ìyàwó ọmọ mi ni ọmọ mi olóṣèṣẹ̀ fẹ́ mo wá gbọ́dọ̀ àdógbò ṣẹlẹ̀ lọ́dún kan lónìí ìrí a máa jẹ́ tiẹ̀ o ìdùnnú àti ayọ̀ ló máa jẹ́ ti tiẹ̀ wà á rówó ná wà á rí oore ṣe lórí àlàyé máa jáyé lọ o ṣe o bàkà ń pè Messi náà ń pè hello níyan Messi kí ló dé o. ọlọ́sùn mi yóò rí lọ.